Ẹ̀yin tèmi mo tún ti dé o. Ṣàlàáfíà ni mo bá gbogbo wa. Okay o. Ó sí sinimá yìí tí mo fẹ́ kí ẹ lọ wò. Ẹ wò. Ẹ jẹ́rìí mi now, mi ò kí ń mọ̀fọ̀ wá fún yín. Ẹ lọ wo sinimá yìí tí ẹ bá wò. Ẹ̀yin kan, ẹ máa kan sára sí mi pé mo mọ bó ṣe ń ṣe àgbéléwò sinimá. Ó yá o. Ẹ lọ wo sinimá yìí. Sinimá tí mo ń sọ yìí, tí ẹ bá rí àwọn òṣèré tó kópa sínú rẹ̀. Ẹ wò, àwọn òṣèré wa ní ìsìn báyìí, wọn ò ṣeré mọ́. They aren't playing. Wọn ò ṣeré mọ́ rárá. So, ẹ lọ wo sinimá yìí. Màá máa fi title ẹ sí comment section wa kí ẹ lọ bá wa wò. Ẹ ṣé o. Ire o.